ṣé lóòótọ́ ó ní Muhammed Ọmọ Babangida mọ̀kọ̀ láti gba ipò tí Tinubu fún? Àlàyé rèé. Ìròyìn kan tó mọ̀ lu orí ìtàkùn ayélujára pa nírọ̀lẹ́ ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 21 oṣù keje ló mà sọ wípé Muhammed Babangida tó jẹ́ ọmọkùnrin olórí ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Ibrahim Babangida ó mọ̀kọ̀ láti gba ipò tí ààrẹ Bọ́lá Tinubu fún. Ipò ọ̀hún ńlá mọ̀ gbọ́ pé ó mà jẹ́ ipò alága báǹkì ètò ọ̀gbìn BOA ní Nàìjíríà. Ọ̀pọ̀ ìwé ìròyìn ló mà gbé ìròyìn ọ̀hún wípé ọmọ Babangida mọ̀kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí o. Báwọn kan ṣe ń kan sára sí Muhammed làwọn kan bu ẹnu àtẹ́ lù ú lórí ìròyìn náà tó sọ wípé ó mọ̀kọ̀ láti gba ipò tí ààrẹ Nàìjíríà yàn sí o. Lẹ́tà ayédèrú kan nínú èyí tí Muhammed madi sọ pé òun mọ̀kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí òun náà ló ti tàn kálẹ̀ lórí ìtàkùn ayélujára kí ó tó wá sọ̀rọ̀ wípé irọ́ ńlá òun ní lẹ́tà ọ̀hún. Ó wá tẹ̀síwájú kò pẹ́ tí ìròyìn ọ̀hún tó máa lu orí ayélujára pa. Ó ní Muhammed má sọ̀rọ̀ sókè nígbà tó sọ wípé ìròyìn òfegè ilà àwọn kan ń gbé kiri wípé òun mọ̀kọ̀ láti gba ipò tí Tinubu yàn òun sí o. Ọ̀gbẹ́ni Muhammed ó ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta wípé irọ́ tó má jìnnà sí òótọ́ ó ní ìròyìn tó máa sọ wípé òun mọ̀kọ̀ láti gba ipò tí Tinubu yàn òun sí o. Muhammed ní àwọn tó ń gbèrò yìí kiri wọ́n fẹ́ ṣì àwọn aráàlú lọ́nà ni àti pé wọ́n tún fẹ́ bu ẹnu àtẹ́lu ìjọba Tinubu tó wà lóde. Òun ló jẹ́ kí wọ́n máa gbé ìròyìn òfegè kiri lórí ayélujára. Ọmọkùnrin Babangida ó fìdí ìròyìn náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé Muhammed òun gba ipò tí ààrẹ Tinubu mọ̀ yàn sí o gẹ́gẹ́ bí alága báǹkì tó ń rí sí ètò ọ̀gbìn. Muhammed ó mọ̀ tó sọ nínú àtẹ̀jáde náà pé òun máa rírì ipò tí ààrẹ Tinubu mọ̀ yàn òun sí o àti wípé òun mà dúpẹ́ gan lọ́wọ́ Tinubu o fún ìgbàgbọ́ tó ní nínú òun o. Ọmọkùnrin Babangida ó mà tún sọ nínú àtẹ̀jáde tó fi síta náà wípé gbogbo àwọn tó ń gbèrò yóò fege kiri òun ni yóò fojú winá òfin. Ó ní àwọn yóò ṣe ìwádìí finifini láti mọ àwọn tó wà nídìí ìròyìn náà, gbogbo wọn sì ni ìdájọ́ òdodo yóò wáyé lórí wọn. Bákan náà ó ní Muhammed ó tún rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe ìwádìí àti àyẹ̀wò ìròyìn tí wọ́n bá ti rí lórí ìtàkùn ayélujára dáadáa kí wọ́n tó gbà á gbọ́ o. Ìyànsípò Muhammed Babangida ó mà jẹ́ ọ̀kan lára onírúurú ipò tí Tinubu ti yan àwọn èèyàn sí lórí ṣíṣe ìtanijí àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba àpapọ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti máa máa ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣẹ́ tù ní àánú Ọlọ́run bá rèé yóò fọ̀n fẹ́mi àtìyìn o.